aṣojú ilẹ̀ Yorùbá aṣojú ilẹ̀ Oòduà òun náà ni ipò ọba Aláàfin tìlú Ọ̀yọ́. àwọn èèyàn wá ń wò pé tí ó bá padà lọ jẹ́ pé ọmọọba Ayọ̀ Ladigbolu ó ní wọ́n padà kéde gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́, ṣé yóò rọrùn? ṣé Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. láti ìkànnì Otasansan TV òun náà ni a ti ń kí yín. ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. eléyìí tí a tún mú wá báyìí òun náà ni ọ̀rọ̀ tó ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ nípa yíyan Aláàfin tuntun fún ìlú Ọ̀yọ́. ẹ̀yin tó bá jẹ́ pé ẹ̀ ń tẹ̀lé wa lórí ìkànnì yìí tí ẹ̀ bá dẹ̀ gbàgbé oríṣiríṣi ọ̀rọ̀ ìròyìn ètò òun náà ni a ti mú wá fún yín lórí ìkànnì yìí nípa bí nǹkan ṣe ń lọ ní ìlú Ọ̀yọ́ Aláàfin lórí yíyan Aláàfin tuntun fún ìlú Ọ̀yọ́. ṣùgbọ́n lè tí a tún mú wá fún yín òun náà ni a fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀kan lára àwọn tí wọ́n jẹ́ contestant àtàlẹ́pẹ̀ ní aspirant jẹ́ pé wọ́n ní aspirant tí ó wù wọ́n láti di Aláàfin tuntun fún ìlú Ọ̀yọ́. oríṣiríṣi ètò òun ni wọ́n ti gbé ìgbésẹ̀ ni wọ́n ti gbé síwájú àsìkò yìí lórí yíyan ẹni tí ó jẹ́ Aláàfin tuntun fún ìlú Ọ̀yọ́. ṣùgbọ́n ọ̀kan lára àwọn aspirant òun náà ni bàbá àgbàlagbà kan tí wọ́n ti fi ìgbà kan rí jẹ́ bíṣọ̀bù àgbà ọmọọba Ayọ̀ Ladigbolu tí àwọn náà jẹ́ ọ̀kan lára àwọn ọmọọba tí wọ́n fẹ́ tó wù wọ́n láti di Aláàfin tìlú Ọ̀yọ́ láti ìdílé Agùnlóyè Royal House. bó tiẹ̀ jẹ́ pé oríṣiríṣi ọ̀rọ̀ àti awuyewuye ó ní àwọn èèyàn ń sọ lórí bàbá yìí, ṣùgbọ́n bàbá sì dúró lórí ẹsẹ̀ wọn wípé àníṣe ó wù àwọn láti di Aláàfin tìlú Ọ̀yọ́. lára nǹkan tí àwọn èèyàn ń sọ òun náà ni ọjọ́ orí bàbá yìí, ìyẹn ọmọọba Ayọ̀ Ladigbolu. inú ọdún tá a wà yìí òun náà ni bàbá ọmọọba Ayọ̀ Ladigbolu òun ni wọ́n pé ẹni ọdún 64 ìyẹn 84 years lókè pẹ̀. tí ẹ bá dẹ̀ gbàgbé tẹ́ bá rántí ẹ rí i pé Aláàfin tí ó wàjà gan ìyẹn bàbá kábíyèsí ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta, àwọn gan 83 years òun ni wọ́n 83 years ni wọ́n ní ọjọ́ orí títí di àsìkò tí wọ́n papòdà. bàbá sì gorí ìtẹ́ Aláàfin tìlú Ọ̀yọ́ ní ẹni ọdún 32 32 years òun ni bàbá ọba Lámídì Ọláyíwọlá Àtàndá Adéyẹmí kẹta nígbà tí wọ́n gorí ìtẹ́ nígbà náà tí wọ́n sì lò bíi 60 ọdún ó lé díẹ̀ òun ni bàbá lò ní orí ìtẹ́ gẹ́gẹ́ bí Aláàfin tìlú Ọ̀yọ́ tí wọ́n sì papòdà ní ẹni ọdún 63. ṣùgbọ́n tí wọ́n ń ya àwọn èèyàn lẹ́nu ní pé pẹ̀lú bí nǹkan ṣe rí yìí tí àwọn aspirant tí wọ́n sì pọ̀ lẹ̀ yapa, búrò ṣe wá jẹ́ pé bàbá ẹni ọdún 64 òun ni wọ́n wá sọ yìí pé ó wù àwọn láti di Aláàfin tuntun fún ìlú Ọ̀yọ́. eléyìí jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tí àwọn èèyàn ń sọ yìí pé eléyìí ṣé ó fẹ́ bójúmu báyìí. lára ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ nípa ọmọọba Ayọ̀ Ladigbolu ó ní bí bàbá ṣe jẹ́ ọmọlẹ́yìn Jésù, ìyẹn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn Kristẹni,
gbogbo èèyàn òun lọ́mọ̀ wípé onígbàgbọ́ òdodo ọmọlẹ́yìn Jésù Kristẹni tí ó fi tọkàn tara sin Jésù òun ni bàbá ọmọọba Ayọ̀ Ladigbolu. Kódà bàbá dé ipò bíṣọ̀bù àgbà kó tó di pé wọ́n fẹ̀yìntì nínú ìjọ. Pẹ̀lú bí ó ṣe wá rí yìí, ó sì jẹ́ pé ipò ọba Aláàfin ìlú Ọ̀yọ́ ipò ọba tó jẹ́ pé tá a bá ń sọ nípa àṣà nípa ìṣẹ̀ṣe, àwọn gan ni aṣojú àṣà aṣojú ìṣẹ̀ṣe. Ipò ọba Aláàfin tìlú Ọ̀yọ́, ipò tó jẹ́ pé ẹni tó bá wà ńbẹ̀ ó gbọ́dọ̀ máa ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ nípa ṣíṣe àgbélárugẹ àṣà àti ìṣẹ̀ṣe. Tó sì jẹ́ pé oríṣiríṣi àwọn ọdún ìṣẹ̀ṣe, ọdún ìbílẹ̀ òun ni ó máa ń wáyé nílùú Ọ̀yọ́ Aláàfin. Lára àwọn ọdún tí ó máa ń wáyé nílùú Ọ̀yọ́ Aláàfin ni ọdún Ṣàngó àti àwọn ọdún míì. Pẹ̀lú bí ó ṣe wá jẹ́ pé ipò Aláàfin ọba Aláàfin tìlú Ọ̀yọ́ yìí pé ó jẹ́ ipò tó jẹ́ pé kò sí bí èèyàn ṣe fẹ́ wà lórí ipò yẹn tí ó ní ti àṣà báwo, tí ó ní ti ìṣẹ̀ṣe báwo, tí ó ní ti àwọn òrìṣà báwo. Tó sì jẹ́ pé bàbá ọmọọba Ayọ̀ Ladigbolu yìí ẹlẹ́sìn Kristẹni tòótọ́ tọkàntara òun ni bàbá. Ṣé yìí ṣé yóò bí wọ́n ṣe jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ yìí tó sì jẹ́ tí wọ́n sì fi tọkàntara ṣe ìgbàgbọ́ yìí, ṣé yìí ṣé yóò rọ̀ wọ́n, ṣé yóò jẹ́ kó rọ̀ wọ́n lọ́rùn láti máa ṣe àgbélárugẹ àti ìdàgbàsókè fún àṣà àti ìṣẹ̀ṣe ní ìlú Ọ̀yọ́ àti ní gbogbo ilẹ̀ Oòduà, ilẹ̀ Yorùbá pátápátá. Tí àbádẹ́ ní parọ́, ipò ọba Aláàfin tìlú Ọ̀yọ́ kì í ṣe ipò tó jẹ́ kì í ṣe ipò ọba tó jẹ́ pé ìlú Ọ̀yọ́ nìkan òun náà ni wọ́n ó ti máa lo ipò àti agbára yẹn. Gbogbo ilẹ̀ Yorùbá, aṣojú ilẹ̀ Yorùbá, aṣojú ilẹ̀ Oòduà òun náà ni ipò ọba Aláàfin tìlú Ọ̀yọ́. Àwọn èèyàn wá ń wò pé tí ó bá padà lọ jẹ́ pé ọmọọba Ayọ̀ Ladigbolu ó ní wọ́n padà kéde gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́, ṣé yìí ṣé yóò rọrùn? Ṣé ìdàgbàsókè àti ìlọsíwájú tí gbogbo ìran Yorùbá ìlú Ọ̀yọ́ tí à ń fojú sùn pé ó yẹ kó ti bá àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, ṣé yìí ṣé kò ní jẹ́ adínàgbò òkú fún nǹkan tí à ń sọ yìí? Ìyẹn báwọn. Pẹ̀lú bí nǹkan ṣe rí yìí, tí bàbá bíṣọ̀bù àgbà ọmọọba Ayọ̀ Ladigbolu tí wọ́n jẹ́ ẹni ọdún 84 years tí wọ́n sì dúró lórí ẹsẹ̀ wọn wípé àníṣe àwọn náà fẹ́ di Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́. Kí ni èrò tiyín? Kí ni ìwòye tiyín pẹ̀lú ìgbésẹ̀ yìí, pẹ̀lú èrò tí bàbá ní yìí? Tí àwọn afọbajẹ tìlú Ọ̀yọ́, àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n bá padà kéde bàbá ọmọọba Ayọ̀ Ladigbolu gẹ́gẹ́ bí Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́, ẹ jẹ́ ká mọ èrò tiyín, ìwòye tiyín lórí ìpinnu bàbá bíṣọ̀bù àgbà ọmọọba Ayọ̀ Ladigbolu yìí. Ẹ fi èrò tiyín ránṣẹ́ sí wa ní ìsàlẹ̀ fídíò yìí láàyè comment, kí ẹ dẹ̀ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí, ẹ dẹ̀ tẹ notification bell kẹ́ lè láǹfààní láti máa wò wá, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú ọ̀rọ̀ tuntun, ìròyìn tuntun, ètò tuntun wá fún yín lórí ìkànnì Otasansan TV. Ẹ ṣé o.